ọmọ Nàìjíríà àníjọ́ la tó fẹ́ tají la tó fẹ́ kú òǹbí ìranu ká máa sọ ògùn di ẹ̀sìn. Ẹ já wo orílẹ̀-èdè India tájọ jẹ́ ológun ni wọ́n, torí tẹ́ bá rántí World Cup tájọ gbá lọ àwọn náà dán ògùn wò lára wa látara pé wọ́n ń sọ bọ́ọ̀lù di oríṣiríṣi lórí fíìdì. Àmọ́ wọ́n ti improve láyé ń sìn débi pé wọ́n ti sọ ògùn wọn di technology tí gbogbo ayé rí pé Ọlọ́run kẹ́ India. Wọ́n ti sọ ògùn wọn di technology machine tí wọ́n rán lọ nú òṣùpá ńsìn tó ti succeed láti lọ fi wo àwọn ẹ̀bùn àti àwọn àrà àti àwọn nǹkan mẹ́rìnrìn tọ́lọ́run gbé pamọ́ síbẹ̀. Tọ́pìkì ọjọ́ mi nìyẹn. Wọ́n tún ti rán mi lọ sínú oòrùn sìn. Kódà nínú nǹkan tí gbogbo àgbáyé ń try láti ṣe ń sìn ni pé wọ́n fẹ́ fa iná wá láti inú oòrùn tá a máa lò lórílẹ̀ ń sìn. Àmọ́ ọmọ Nàìjíríà jọ̀hún làwa náà tó fẹ́ tají. Táwa náà tẹ̀ fẹ́ improve pẹ̀lú pé kíkà ṣe technology kan tí gbogbo ayé mọ̀ ẹ̀pa ní nǹkan. Àwọn bàbá wa ti ń rán ẹ̀dán iṣẹ́ tipẹ́. Ẹ̀dán yìí wọ́n rán lọ ìlú èbó pé ó yá gbé nǹkan lọ. Wọ́n rán lọ ọ̀nà jíjìn pé lọ gbé nǹkan wá, yóò sì lọ yóò sì bọ̀. Kí ló dé táwa náà ò lè sọ di machine ká sọ di technology? Ẹ wo àfẹ́ rí ibi ìranu ká fi jó ká fi jalè ká fi ṣe ìranu nìkan náà láṣì wà. Kí ló dé tá a lè ṣe machine kan ká sọ irin kan ká sín gbẹ́rẹ́ tó bá gba gbẹ́rẹ́ ká wú ẹ lọ́ṣẹ ká sọ di machine tó jẹ́ sí pé tí èèyàn bá ti dúró lórí rẹ̀ kọ́kàn táìpù bí tó ń lọ sí àbí kó sọ pé ń lọ bí báyìí kó sì gbé lọ. Káwa náà sọ di technology kí gbogbo ayé mọ̀ ẹ̀pa ní nǹkan bẹ́ẹ̀. Àmọ́ challenges mi fún gbogbo ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ látọ̀rí ọba Solomon òun ni pé èyí tẹ̀ ń ṣe ìranu lèmi kà kún. Kí ló dé tẹ́ improve fún pé ta ló ní idea káyé nǹkan wò? Mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa, ẹ̀bùn sí ni dán mi wò ó rí bẹ́ẹ̀ pé confam. Àmọ́ mi ò ní wá fún interview ìwọ ló dán mi wò. Kó máa tún jẹ́ yín nìkan. Kí lóyìnbó ti ṣe náà? Ẹni tó bá ní kidney problem ẹ dà pé òyìnbó ti sọ sídìí mbẹ́ máa gbé bọ̀ wá. Èmi ó tún tiẹ̀ tó ní kidney problem lóṣù mẹ́ta tí ó sì lálàáfíà tẹ́sí gbé lọ different hospital confam. Bẹ́ẹ̀ náà lọmọ tó bá ní síkìlà ẹ gbé wá dán mi wò oṣù mẹ́ta pẹ̀lú ògolo yóò ní àlàáfíà tẹ́ gbé lọ different hospital tí wọ́n confam ẹ̀. Àwọn nǹkan tẹ́mi ní nìyẹn. Idea náà sì mí sì tún wà. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ níjọ ẹ̀yin tẹ́ ẹ lẹ́sìn bẹ̀rẹ̀ látọ̀rí Islam àwa náà SWAT àwa Korib. Kí ló dé tá a lè kó àwọn èèyàn tán láì dí àjọ ká gbówó kalẹ̀ ká ràn wọ́n lọ́wọ́? Bẹ́ẹ̀ ẹ̀yin Redeem pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ológun ìjọ ológun lèmi náà tó mọ ogun confam. Àmẹ́yìn ìjọ ológun ẹ kú òǹbí ẹ fi ń ṣẹ̀sìn ogun ẹ ṣẹ̀sìn ìmọ̀ ni tọ́lọ̀ fi kẹwàá Nàìjíríà. Kí ló dé tá a lè gbówó kalẹ̀ ká improve ara wa gbígbó la ṣe lè sọ di technology? Torí pé ewédú Nàìjíríà la ti ń rí, àtàrẹ Nàìjíríà la ti rí. Ọlọ́run fún àwọn òyìnbó náà nìkan tiwọn náà táwọn náà rí mẹ́. Ó fún ilẹ̀ Lárúbáwá nìkan tiwọn. Nítorí fún àwa yìí kí ló dé tá a lè improve ẹ̀ ká sọ di technology tó jẹ́ sí pé ìranu ká sọ ògùn di ẹ̀sìn náà láṣì wà látijọ́ yìí, ìjẹ́ ẹlẹ́sìn náà láṣì wà látijọ́ yìí. Gbogbo technology àgbáyé wọ́n ń derive ẹ̀ láti inú Al-Qur'ani. Àmọ́ àwọn mùsùlùmí tá a ní gan àwa náà sùn àárí múlò látijọ́ yìí àwa ń bi ìranu náà ni o. Àsìkò ní fún wa láti tají kí oníkálukú púùfù ìtọ́lọ́run fún ọmọ Nàìjíríà. Gbogbo ẹni tó bá láì díà ìranu táwọn fi social media ṣe yìí tó gẹ́. Ẹ jẹ́ á gbé àìdíà wa jáde kó kálukú jáde pẹ̀lú àìdíà. Ẹ wo ọmọ tó jáde pẹ̀lú òkúta ń jẹ́ ní pé òun múná látara òkúta. Ṣé 1 million ẹ gbé fún kó fi bẹ̀rẹ̀ kó tún fi ṣe àwọn nǹkan míì? Bẹ́ẹ̀ lóríṣiríṣi àwọn èèyàn láì díà bẹ́ẹ̀. Èmi láì díà tá a lè ṣe free energy tí ilé kọ̀ọ̀kan rẹ̀ ká ti máa lo free energy tá a ní depend lórí NEPA mọ́. Kí ló dé tá a ní depend lórí tí wọ́n bá ṣe wọ́n fún wa ní táwa ní hòtẹ́ẹ̀lì ṣe kíní kan tiwa? Ṣé àdàgbà àtójú bọ́ nìyẹn? Tó pé n tí ń jẹ́ ìmọ̀ n tí ń jẹ́ wisdom òun náà lẹni tó náà ti tójú bọ́ fúnra rẹ̀ tó lè develop nǹkan fúnra rẹ̀. Ọmọ Nàìjíríà ǹjẹ́ òun lára tó tají táà tó develop gbogbo ẹ̀bùn tọ́lọ̀ fún wa yìí? Ọlọ́run tó mọ̀ wò pé àwọn eléyìí látara dúró nǹkan tó ń fún wa yìí àwa ń waste ẹ̀ náà. Ọlọ́run tó mọ̀ wò pé bó la ṣe rí báyìí. Mo sì jẹ́rìí president wa bàbá Tinubu tí mẹ́mbẹ̀ yìí tó bá rí àwọn good idea yóò support torí pé tí Nàìjíríà nídìí lásìkò yìí nìyẹn. Tá a bá rí technology ńláńlá kan ṣe ń sìn á san gbogbo gbèsè tá a jẹ á gbàgbé ẹ̀. Gbogbo ayé ó dẹ̀ mọ̀ pé Ọlọ́run kẹ́ Nàìjíríà. Ọmọ Nàìjíríà ẹ jẹ́ á tají ẹ jẹ́ á kọ́kọ́ kú òmí péjọba ni ó ṣe fún wa. Gbogbo àwọn tí wọ́n ṣe nǹkan lágbàáyé wọ́n bẹ̀rẹ̀ látòrí ẹnìkan ni. Ẹ jẹ́ á wo mọ́tò Benz
mọ́tò Benz ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ní jẹ́ Benz bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ nǹkan míì tó jẹ́ sí pé ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ làwọn èèyàn wá gbá òkùtì pẹ̀lú àìdíà yẹn níjọba fi padà gbá lọ́wọ́ wọn. ẹ jẹ́ káwa náà bẹ̀rẹ̀ ọmọ Nàìjíríà lọ́kọ̀ọ̀kan ìjèjì ìwọ tó bá ní àìdíà jáde síta kí gbogbo ẹ̀yin olówó wa kẹ́ẹ̀dẹ̀ gbowó kalẹ̀ ká ràn ara wa lọ́wọ́ ká dìde kí gbogbo ayé mọ̀ pé Ọlọ́run kẹ́ Nàìjíríà gan gbogbo ẹ̀bùn tó bùn wa ti ń wéṣì yìí ẹ jẹ́ á má wéṣì ẹ̀mọ́ kátají ká lo làákàyè àtẹ̀bùn àti ìmọ̀ tọ́lọ̀ fún wa àwọn resources ọ̀rọ̀ ilẹ̀ tọ́lọ̀ fún wa àwọn nǹkan wẹ́dà oríṣiríṣi gbogbo tọ́lọ̀ fún wa ẹ jẹ́ á tají ọmọ Nàìjíríà ẹ jẹ́ á tají subhanallah.